tèmi nílùú àwọn àfèdèyàn gan ó yá ẹ̀dà gírí wá ẹ̀dà àjọbọ́ ní rẹjọ́ Awoko ọ̀rọ̀ ní sọjọ́ ìbí àná fìtìlélọ́dún orin ọpẹ́ yẹ wá orin ọpẹ́ yẹ Olúwa ọba ẹ jẹ́ kájọ kọrin kájọ fi pé Olódùmarè ọba tó ní ilé ayé arọ́ kẹ́kẹ́ nínú ọlá ńlá ọba paríparí ọlá ajíṣe gbogbo fọ́mọ adarí wọ̀run ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀ a lè wí lè ṣe a lè ṣe lè wí olódù tó máa dé àrè ọba lọ́jọ́ gbogbo akíọ Awoko ọ̀rọ̀ ti lé lọ́dún orin ọpẹ́ wá yẹ wá la ṣe ń dáwọ́ sòṣèlúmàrè Awoko ọ̀rọ̀ ànàfí tó bá ṣèmi nìwọ ni wọn bá máa gbọ́wọ́ ijó gẹ́gẹ́ wọn bá máa rọ bí òkòtó wọn bá máa jó lọ sókè sódò Awoko ọ̀rọ̀ orí wá jẹ́ kó o pẹ́ láyé kábíyèsí ọba fìdíhẹ́gàn ń kí ọ Odídẹrẹ́ Akewi ń kí ọ Akewi Gbàǹkọ́gbì Gbàdàmọ́sí ń kí ọ Àríkẹ́ Iléwì ọmọ ọba fìdíhẹ́gàn ń kí ọ èmi Kiniun Akewi kan ń kí ọ kú ọdún pé kó o pẹ́ láyé lọ́kọ́rin kése kó o sì gbáyé pẹ̀lú ìrọ̀rùn ọdọọdún ní sákórúwé ọdọọdún lèrò wá wà ọdọọdún ní pèrègún yọ tiẹ̀ lákọ̀tún ọdọọdún ló máa wà àrùn bí ọjà wà lọ́jà igúnnugún kì í kúléwé àkànnàmọ̀gbò wọn gbọ́dọ̀ wá ti lóṣù Awoko ọ̀rọ̀ máa wá gbọ́ pagúnukú fọfá àwòlé alára fàwòlé bó ṣe àwòkèjòrò pàdé òwúrọ̀ fún aláyàbí ọ̀bẹ ìwò agbọ́mi ní wọlé ẹja apàjùbà ní palẹ̀ àparò jẹ́ olùgbòǹgbò tìlà ní ṣẹ́gun ògúnlùtù bá jẹun gbọ̀ngbọ̀n ilẹ̀kùn gbọ̀ngbọ̀n láti. adéáfọ̀ Ọ̀rúnmìlà lọ́jọ́ tí bàbá òṣèré òjíire wọ́n ní Ọ̀rúnmìlà tí òjíire èmi wá wí fún ọ pé b'Awoko ọ̀rọ̀ bá ti jíire àbùṣekùṣe Awoko ọ̀rọ̀ ọlọ́jọ́ ìbí pé máa bọ̀ wá jó wá dámú sòṣèlúmàrè ọ̀rọ̀ ní ti ọjọ́ ìbí akọrin ni eléwì ni pèdèpèdè ni asùnjálá ni ẹkún ọkọ nìkan ni ò lè bá wọn sùn bó ṣe tẹkún ìyàwó Awoko ọ̀rọ̀ ń bẹ níbẹ̀ Awoko ọ̀rọ̀ ànàfí yẹn wá bá ọdẹlẹ bàbá tó bí ọlọ́mọ ọmọ Iragbiji nìyàn olódò mi ní takọtabo lórí ara wọn tọkọ yín lùpẹ̀ tó sì kù kan yẹn wá tó bá ọdẹ àbí kan Òṣogbo nìyàn Òṣogbo ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ìlú aró bẹ lóṣogbo lóṣogbo ṣe é wọn ni Ọ̀ṣun bẹ lóṣogbo lóṣogbo ṣe é wọn ni lárúkọ tó mọ̀ jù sí làọ́jọ́ gbilé ìmọ̀ lóṣogbo èsúrú ni wọ́n jẹ sùn lóṣogbo àkàrà ni wọ́n jẹ sùn níjẹ̀ṣà èsúrú bàǹfà ni wọ́n jẹ sùn lọ́jọ́ tí bá wá káyọ̀fẹ́ ọba fìdíhẹ́gàn nílé àyànfẹ́ ọba fìdíhẹ́gàn kú ọjọ́ ìbí igba ọdún bí ọdún kan ni odò kan bẹ nílùú Ìbàdàn ikú dẹ̀tì ní jẹ́ ikú dẹ̀tì lórí ọ̀rọ̀ wọ àrùn dẹ̀tì lórí ẹ̀wọ̀ lọ́lá Ọlọ́run ọba kó o pẹ́ láyé lọ́kọ́rin kése o ò ní mọ̀ bànújẹ́ o sì tún ní mọ̀yà kórè jẹ́ kó o dó lómi ní 90 àìwá bá mọ̀ wọ́n lè bi ọ́ léèrè pé ta ló ń kọrin ewì sétí ìwọ máa bí wọ́n pé ta ló yẹ kó jẹ́ ta ló yẹ kó tún ṣe ta ló lọ́rùn bá àná ní kó máa dábí ẹdun kó máa rọ̀ bí òwe ààrẹ Adúrágbèmí Kiniun Akewi lèmi jẹ́ ẹ̀yin lójú kábíyèsí ọba fìdíhẹ́gàn ẹ̀yin lójú alárògbọ́n àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ ẹ̀yin lójú ààrẹ akọ̀dégbáyìn akọni ọmọ Ìbàràpá ló kí ọ pé bó o pẹ́ láyé lọ́kọ́rin kése happy birthday to you igba ọdún bí ọdún kan ní o.